things that are beautiful, all precious, great and meaningful, all things wise and wonderful. Thank you, Baba, you're wonderful. All things bright and beautiful, all precious, great and meaningful, all things wise and wonderful. Thank you, Baba, you're wonderful. Ọlọ́run ọba mi à ń dúpẹ́ adúpẹ̀pẹ́ òkun o. All things bright and beautiful. Ẹ̀yin olólùfẹ́ mi má bínú network lórí bẹ́tẹ̀ lẹ́ẹ̀kan. All things wise and wonderful. Thank you, Baba, you're wonderful. All things bright and beautiful, all precious, great and beautiful, all things wise and wonderful. Thank you, Baba. Kábíyèsí Elédùmarè, ọba mi tó lè ní ọba mi tó lànà, ọba mi tó lọ́jọ́ gbogbo ìbà fọlọ́run o. Ọba tí ń dẹ̀dá, tí ó dá gbogbo nǹkan tí ó jẹ́, tí ó dá sátẹ̀wọ̀ rẹ̀. Mo ṣe bà fọlọ́run ọba mi. Lórí ètò alálùbáríkà, ètò yín ètò wa, ètò tó yẹ pé ọjọ́ Monday, ọjọ́ ajé lẹ máa ń pàdé ọmọ yín ọ̀rẹ́ yín Síkírù Àyìndé ọmọ Adékọ́lá yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin olólùfẹ́ mi kákàkiri gbogbo àgbálá ayé. Mọ́nà tí bí mo ṣe ń gbàbọ̀. Iléeṣẹ́ Àlùjọ FM náà láwa yìí. Mo ti wá. Iléeṣẹ́ alálùbáríkà tọ́lọ́wọ́n bá mi yọ́nú sí. Iléeṣẹ́ tó fìkàlẹ̀ sílùú Ìkòròdú. Agbára yìí lẹ̀. Ìyẹn nílùú Gbẹ̀rígbẹ̀ ibẹ̀ láwa yìí o. Mọ́nà tí ibi tí mo ti wá. Èmi á máa fàsìkò yìí máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́n ọba mi. Torí pé téèyàn bá ń rántí bó ṣe bẹ̀rẹ̀ nínú ayé, ó tó kéèyàn dúpẹ́. Tí bí mo ṣe ń gbàbọ̀. Bàbá ojú sókè, agbára yìí lẹ̀. Màmá dúpẹ́ fọlọ́run ọ̀run. Ẹ̀dá tí ò bá dúpẹ́ láyé, kò sí nǹkan tá a fò nítọ̀hún wé, àfìbí ìṣolóore ni. Alásọ̀yé, mo kí ẹ kò ní bàjẹ́. Àlùbáríkà yóò máa tẹ̀lé ẹni gbogbo ọjọ́ ayé rẹ̀. Báǹkì Victoria àtorúkọ àǹtí pupa tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Kí lorúkọ tiwọn? Ṣàngó Kúnlé. Pẹ̀lú Rachel, ọmọ IT wa student ni ó. Àti bọ̀dá mi alápàrí gọ́gàn bí. Kí lorúkọ tiwọn? Bàbá. Muhammed kẹ̀. Ṣé ó máa bá nà bí jòrókọ ni? Èèyàn tó ṣe tẹ́mi fún ọ̀nà ìlọ òun sá. Àwọn èèyàn mi wà nílé agodo lọ́sàn-án tòní. Àwọn ọmọdé ayé yìí gbòògbò bọ̀. A wà nílé agodo tá a kún fọ́fọ́. Tá a bá wá wojú gbogbo àtà wà ń bí, a rí wípé àmì Ọlọ́run ń bẹ lára wa. Ojú gbogbo yín ló tutù. Tójú yín ń dán bẹ́ẹ̀ fún etídò yìí. Ó jẹ́ ń pa ẹlẹ́rìn Alásọ̀yé kí n tó kàn lọ abala ètò. Rachel sọ̀rọ̀ kan nígbà tí mo fẹ́ wọnú ọ́fíìsì lẹ́ǹkan. Mo ṣáà mọ ajá kílò pálọ́dọ̀gì yẹn. Ajá òun bá rí mi ló bá ń sáré bọ̀. Rachel bá ní kílò pé ná kékeré. Mo ní kékeré ń bú kékeré. Ṣáàgó ń búgò. Àmọ́ ká má pàrọ̀ bó ṣe kéré ojú rẹ̀ ń dán. Lórí àgànjọ mi lójú gbogbo ojú ẹ̀ ṣe ń dán. Lórí
ẹ̀kẹ́ ẹ̀ máa ń yọ iléeṣẹ́ yìí. Ìyọlá ní ilé ẹ̀kọ́. ó lọ ṣàánú wa. Mọ̀ṣúdì Santo. àbò ìṣe ó ló máa wù ni. Santo. ṣé ó ló máa wù ni. Mọ̀ṣúdì. ọlọ́run àdúpẹ́ fọlọ́. àbò rẹ̀ aláṣọ yìí náà gbogbo ẹ̀kẹ́ bó ṣe di pọ́pọ́ fún. Eléyìí wọ́n máa ń náwó. aláṣọ yìí ó mà dá kí ọmọ ya fọ́tò èèyàn nígbà ó sí gbà ó. Santo. bọ̀dọ̀ wa iná tó dàbí ọ̀dọ́ ìjẹ̀múdé láti Kánò sọ́nà ọmọ tó yẹ kẹ́. Police officer. adúpẹ́ lọ́wọ́ náà. Ìyàtọ̀ sójẹ́. Officer. Ìyàtọ̀ sójẹ́. aláṣọ yìí bá ń gbé máìkì ẹgbẹ́ rẹ̀ sókè. bá ń tàn kó o máa bá ń dá sétò yìí. kí ló dé? wọ́n ń dẹ́yìn lórí rẹ̀ ni. Bá gbèsè, èèyàn bá gbèsè, CSP, èèyàn bá gbèsè, èèyàn máa bá gbèsè, CSP. kábíyèsí Elédùmarè ọba mi tó lànà ọba mi tó lè ní. bàbá adúpẹ́ o torí ní ọjọ́ mẹ́jọ à ń sọ lórí ètò yìí pé tó bá di lọ́jọ́ Monday kẹ́ ẹ pàdé wa. àwa dájọ́ sọ́wọ́ Ọlọ́run ọba mi ni mímọ̀ ṣe wa kọ́ lọ́wọ́n ọba mi ló fìfẹ́ rẹ̀ dá mi sínú ayé lónìí tẹ́ ẹ fi lè láǹfààní láti wò mí lórí ètò ọ̀rọ̀ àgbà. ọlọ́wọ́n ọba àhún ó tó ká dúpẹ́ fún ó tó ká yíra mọ́lẹ̀ ó tó ká kọrin ọpẹ́ ṣé gbèsè ayé wa ni ká sọ ni àbí bá a ṣe bẹ̀rẹ̀ ọmọ aláìní ọmọ aláìjẹ́ nǹkan kan gradually by gradually ọlọ́wọ́n ọba mi sì ń kẹ́ mi nínú àánú Ọlọ́run nínú ìfọkànbalẹ̀ Ọlọ́run wá rántí mi gẹ́gẹ́ bí orúkọ mi Zikirulai ìrántí Ọlọ́run ọba mi ni. ṣé kò wá tó ká dúpẹ́ fọlọ́run ọba mi àánú àìmọye èèyàn tó jẹ́ wípé màá dà wọ́n á máa rò lọ́kàn ní tí wọ́n fi jáde sáyé wọn ò ní rúrú àrà òun dá àwa dúpẹ́ fọlọ́run tó fún wa lára dá torí fọlọ́run ọba mi gángan lára ẹni tó bá wùn ún kó fún láyè kó dára ní òun ni ó dà nínú ayé ní agbára Ọlọ́run gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi ara ṣe é tí rò pé ẹ̀dà nínú ayé yín ní agbára Ọlọ́run ọba mi ẹ̀ẹ́rì dá Àyìndé dé o Síkírù dé ọmọ Ìkòròdú ọ̀gá ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ malẹ̀ àfẹlẹ̀jà ọmọ àṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n ẹ wò ó ẹ má jẹ́ ńlá ọ̀dọ̀ ẹ̀ jù kò ní ra agbáfẹ́yìn tí ò láìka obìnrin mo ń sọ fún yín pé ní kò dúró tiwa mo wà kẹrin dáadáa ni torí pé obìnrin nìyá wa ẹ sọ fẹ́ni tó ń sọ pé báwo ni tóbìnrin ṣe jẹ́ ẹ bè lọ́wọ́ rẹ̀ wípé ta ló gbójúlé gan tó lọ́wọ́ bá mi gan sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní tá a bá ti bẹ̀rù òun tán ká bẹ̀rù àwọn obìnrin ẹ̀yin ìyá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ jọ̀ọ́ o ọmọdé ni mí ibi tí n bá gbà ṣẹ̀yìn ẹ wọlé ìyá mi mọ́ mi lọ́ra ẹ má nà mí o níṣẹ́ ni kẹ́ ẹ wò wípé tá a bá jẹ ẹ̀kọ́ a máa ń darí jẹwé ni tá a bá jẹ géṣà a máa ń darí jagolo ni ọmọ àgbà ní mí ẹ má nà mí o ajókòó tàgbà èyí tí ò ṣe ránṣẹ́ rèé ẹ foríjì mi owó eríjì òun mo já o ẹ jọ̀wọ́ torí wípé ẹni bá nírú ẹni kò ní gbàdúrà kí nǹkan burúkú ṣe ni. Òun ló fàjà àìmọ̀síkò sọ́wọ́ ló fàjà gbogbo ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló gbogbo ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló sọ́yìn bá ti wá dé sọ orí ìbújì ó bọ̀ lára débi pé ìrọ̀rùn ló fi ń kàn orí ìbújì bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti wá dìrọ̀rùn fún mi Ọlọ́run ọba mi lọ̀rọ̀ ó ní Síkírù Àyìndé ọmọ Adékọ́lá ó ní máa sọ torí mi mo lọ̀rọ̀ èyí tó ń sọ yìí ó sọ dé Amẹ́ríkà ó sọ dé Canada ó sọ dé London torí wípé ọ̀rọ̀ lọ́lọ́run ọba mi òun ló fi rọ̀ mí lọ́rùn. Omi ló bá fọ́ sí ilé mi máa ń pọ̀. Omi yàwó ń báyàwó kò ṣe é má lọ. Tọ́wọ́ tún fẹ́ ṣe kó sáàtì. Mo kẹ́yìn ìyá mi lórí Facebook. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tàyìndé, ẹ̀yin tọ́mọ Adékọ́lá. Mo kí yín o, kò ní bàjẹ́ fún yín. Ìyá mi Emmanuel, mo kí yín o. Emmanuela, mo kí yín. Bẹ́ẹ̀ ni, akọni obìnrin ọ̀wọ́n náà wà pẹ̀lú wa. Wọ́n ń kí mi gbèjẹ́gbẹ́jọ́. Ọlọ́mọ Adékọ́lá, èèyàn gẹ́ pìrìsẹ́ńtà tọ́lọ́wọ́n ọba mi gbà fún. Ọ̀rọ̀ dùn lẹ́nu mi, torí pé Ọlọ́run ọba mi lọ̀rọ̀. Síkírù rèé o. Yéè bọ̀rọ̀ ọmọ tó ń gbórí social media dún yànmùyànmù. Ọ̀dàbí àyìnbó ní sàbújò, Dr. Síkírù Àyìnbó ní sàbújò. Àní bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí
ètò yìí ọ̀rọ̀ àgbàre o ẹ bá máa ṣí ẹ bá ń jẹ́ ó máa tàbàyè ẹ̀yin tèmi lórí black app ẹ ṣí ẹ̀ dáadáa ẹ̀yin tẹ̀ ń power tap mo kí yín o ẹ̀yin tẹ̀ ń fún wa ń gift mo kí yín ẹ̀yin tiwa lórí Facebook ó yẹ ṣí ẹ̀ dáadáa ẹjọ́ lọ dáadáa ẹjọ́ tàbàyè ẹjọ́ yé wọn wípé ọmọ Adékọ́lá dé lórí ètò tòní. ọdún mẹ́fà ṣàfùdé òní bàjẹ́ kéèyàn fẹ́ bá ṣe àfúdì ìjẹun ká má fò ṣe kéèyàn fẹ́ bá ṣe àfúdì ìjẹun ká má fò ṣe. àwa gbọ̀ngàn lógo fújì sáfùdì màlá fi ń sọ. àláwọ̀ gbọ́lógó sọ̀rọ̀sọ̀rọ̀ àwa ní àwa lọ́lọ́wọ́n ọba mi gbé sọ̀mọ́ ní ilé lọ́wọ́ kábíyèsí Elédùmarè máma gbà lọ́wọ́ wa o a ṣe bá gbogbo pèdèpèdè látòrí àwọn bàbá látòrí ẹ̀yin màmá èyí tá a bá dárúkọ èyí tá a bá rántí dárúkọ ẹ wò ó láti bíbá iná bá mi kábíyèsí òwúrọ̀ láwà adéwọyè yẹn nílùú Èkó ń bí bá mi mo ṣe bá ó bá mi Kọ́lá Olóòtú ọmọ àdábánijà bàbá o mo ṣe bá bàbá mi Yínká Ayéfẹ́lẹ́ mo ṣe bá ẹ̀gbọ́n mi alálùbáríkà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátá bàrìbà bá mi Oríyọmí Hamzat aláṣẹ Àgídìgbò mo kí yín mo ṣe bá yín o àti gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátá mo fi dórí bàbá agbóyin mo kí yín o kò ní bàjẹ́ ọmọ yín rèé o Adékọ́lá yín. ìyá mi Kíkẹ́ lọ́mọ lórí Facebook wọ́n wọlé focus lórí black app àwọn kan láìkì lọ́n tí wọ́n ní àwọn ti TikTok nìyẹn kò ní bàjẹ́ fún yín ẹ bá ń tọ́jú yèyé àṣà yèyé mọ́remí yèyé tẹ́lẹ́dà aláṣẹ bàrìbà sáńbórì bòbò Adékọ́lá yín náà rí. àlọ́rọ̀ àgbà tèmi kí ni ó dálé lórí ó dá lórí ẹ̀yàn ọkùnrin ẹjọ́ nítorí Ọlọ́run ẹ súnmọ́ bí dáadáa ẹ wọ arákùnrin kan lórí Facebook tó ń tàn káàkiri ẹ jọ̀wọ́ kí lorúkọ arákùnrin ọ̀hún náà alómọ̀ọ́nú yín aláṣọ yóò mọ̀. basa kìíní kan basa kárí àbí nǹkan. wọ́n ní Bello lorúkọ rẹ̀ kí lorúkọ tó ń pè gangan. ṣáà lè wo lórí Google ni àbí kí ni ń ṣe yín fà. arákùnrin ìjọ lásọyé dáadáa. àbí kò jẹ́. kò jẹ́ mi ọ̀gá kò jẹ́ mi. síbà ọ̀hún ọ̀rẹ́kùn ọmọ ní tí ó rà ọ̀hún fọ́nrán ọmọ òwò ṣẹ̀ṣẹ̀ ní ìgbàwó. ọ̀rọ̀ yìí ti ń tẹ́ǹdì láti bí ọ̀sẹ̀ kan àtọ̀sẹ̀ méjì. arákùnrin ọ̀hún ó ń ṣe Nàìjíríà ló wà. ọmọ aláàtàkì sọ̀nà aládé mú wáríwù. ìlú Guinea àbí kí wọ́n pè é. ìlú Guinea lárákùnrin ọ̀hún wà. wọ́n ní wọ́n ń pè ní Bello gẹ́gẹ́ bí nickname ẹ̀. àmọ́ ọ̀kan máa pè ní òbòdò. arákùnrin ọ̀hún á sọ̀rọ̀ rẹ̀ lórí ètò lónìí. wọ́n ní arákùnrin ọ̀hún ní orúkọ AJB ó fún wa ní kọmitì lórí black app kò ní bàjẹ́ fún yín. ẹ máa mú màá ń dúpẹ́ o. APJ APJ lọ́ọ̀fù ṣé kò ń ṣe péjú ló wà ní àǹdà orúkọ ọ̀hún péjú lórí black app kò ní bàjẹ́ o. péjú wò ó tó bá ń sọ̀rọ̀ rẹ ò ń bẹ nínú ayé ni. èèyàn kan sọ̀rọ̀ rẹ wá ń sunkún kí ló dé. èèyàn kan sọ̀rọ̀ rẹ wá ń ká kò jẹ́ ó máa sọ ẹni tó bá máa ga láyé wá ń sọ̀rọ̀ rẹ. òṣùpá láyà lálù mọ́lẹ̀. láyé tí o sí yẹ láyé tí o ṣe tó. ojú rẹ jọ náà wọn gẹfẹ̀ǹdé bá ń tàṣà. sàtìrámọ́ ni o. arákùnrin ọ̀hún àwọn kan pè ní òbòdò àwọn kan pè ní Bello wọn lórúkọ rẹ̀ gangan ní bantasa àbí kílẹ̀ ń pè é. àmọ́ mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ arákùnrin ọ̀hún dáadáa. ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bí o ẹ̀yin obìnrin ẹ súnmọ́ bí aláyé
káyé tó dáyé la ti ń pàdé obìnrin tá à ń jọ ń bá wọn lájọṣepọ̀ kò sí èèwọ̀ ní wípé ní ọ̀la ìkẹ́ni tó fẹ́ràn kẹ́ ẹ̀ bára yín lájọṣepọ̀ àmọ́ abomination tó wà lára ọ̀rọ̀kùnrin yìí láàmẹnubà lórí ètò yìí lónìí. dáadáa ni ẹ máa mọ̀ sí ìbáwù mi òun tó kọrin ṣàjẹ́ tuntun ìlàkà sí lọ́kọ̀ gbólógo sí ìlàkà òyìn kì í gba ìlàkọ̀. ìgbà tó darí àkùngbé tá a bá tọ̀ sí ibẹ̀ mi òun tó kọrin ṣàjẹ́ tuntun tá a bá ń sọ̀rọ̀ ọkùnrin arákùnrin dán sọ ó ga dáadáa ó fresh ọlọ́run ọba mi gbégbàlé lọ́wọ́ tá a bá sọ wípé èèyàn ní owó lọ́wọ́ ọlọ́run ọba mi fún ní owó tá a bá wá ń sọ tìsàlẹ̀ kó ń ṣe pé ó tóbi jù ó kàn mọ́ lónìí. láyé wọ̀rí ọ̀bẹ́ la. gbọ́láhàn lórí Facebook wọ́n ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. yàwá ọ̀nà bá ń jọ arọ́wọ́ yín o. ẹ ṣe gan ni. arákùnrin bàǹtàṣà àbíkílẹ̀ porúkọ rẹ̀ lúkúlùkù bàǹtàṣà àbíkílẹ̀ porúkọ rẹ̀ yìí. bàǹtàṣà orúkọ rẹ̀ gan fọ́ni wọ́n níyàn bàǹtàṣà ó kàn ń bàtàṣà gbogbo ẹ̀ lọ ní. òbòdò. ibi bùkà gan. wọ́n ní màdúfíkà dùn sẹ́rí tí yóò sí mọ́ọ̀ṣ. òkèrè nínú ayé mo ní sí ìyá gan. ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́yìn ìyá wa kọ́ ẹ̀yìn àǹtí wa ẹ̀yin olólùfẹ́ wa rèé o. àlàbà akọ́là kú kálẹ̀ ẹ̀rọ wa. ẹwà arákùnrin yìí ní tòótọ́ ẹ̀kọ́ tó ṣe é kù díẹ̀ káàtó. Yorùbá ní gbogbo ejò kọ́ ni jíjẹ gbogbo ẹni tó bá wáṣẹ́ dọ́rọ̀ arákùnrin yìí wíwo ní í wo ìyàwó àbúrò wíwo ní í wo. títí náà sì bá bí mi tàrí bí mi. yóò wá dùn mí torí gbogbo ẹ̀dá ló ní kọ̀kọ̀ nínú ayé àwọn ẹlòmíì tó ń wo fídíò ọ̀hún tó ń parí gbáàgán yẹn àwọn gan ń ṣe ju tiẹ̀ lọ. láàbí ọba. àmọ́ ohun tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó ni pé ká máa bára wa lájọṣepọ̀ ká máa rìkọ́ọ̀dù rẹ̀. ọmọdé bàbá bí lábẹ́rẹ́ gbogbo àbíta tó bí lẹ́yìn. àlóhun tí ò dá àwọn kọ̀ọ̀kan wà tó tini lójú jolè lọ. àǹfààní wo ló wà lára ìwọ tó ń báyàn lájọṣepọ̀ tó wá mú fóònù tó ń rìkọ́ọ̀dù rẹ̀. arákùnrin bàǹtàṣà yìí nìkan kọ́ ni ẹni tí ó kọ́kọ́ ṣerú rẹ̀ lórí social media. àmọ́ tí gbogbo ẹ̀ bá padà máa jálẹ̀ orí obìnrin ní padà jálé lórí. ẹ̀yin ìyáwó ẹ̀yin àǹtí wẹ́ wá gbọ́ dáadáa o. ohun tẹ́ ẹ fi ń ṣayọ̀yọ̀ tẹ́ ẹ rò pó da yìí ohun tó ń tini lójú ni. ọkùnrin bá ń rìkọ́ọ̀dù yín àwọn ọkùnrin a ní nǹkan àṣírí kankan tá à ń bò ju tìsàlẹ̀ yìí lọ. ìṣẹ̀ ní parọ́ fún yín bá a bá gbé jáde yín oníkẹ́lòmíì má wà. àmọ́ lọ́wọ́n ọba mi fi nǹkan ọ̀wọ̀ sára ẹ̀yin obìnrin dáadáa látòkè yín désàlẹ̀ nǹkan ẹ̀ṣọ́ ni. eré tẹ́ ẹ bá ń bọ́kùnrin ṣe ìfẹ́ tẹ́ ẹ bá ní sọ́kùnrin tó jẹ́ pé ẹ wá ń bára yín lájọṣepọ̀ ó wá mú fóònù rìkọ́ọ̀dù rẹ̀ ẹ ká ìyẹn stop ẹni kó má ṣe bẹ́ẹ̀ ẹ bá rọ arákùnrin ọ̀hún jà dáadáa torí pé tóun gbọ̀ngàn bá gbé jáde irú ilé tó ṣẹlẹ̀ sí lúkúlúkú bàǹtàṣì yìí ní bàǹtàṣì àbí kí lorúkọ rẹ̀ òbòdò yìí arákùnrin gìnì yìí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí yìí ó lè padà ṣẹlẹ̀ ṣèbí lórí fóònù ni ìyẹn lè máa lọ kí fóònù èèyàn sọnù wọ́n lè wá kọjí fóònù mọ́ni lọ́wọ́ mọ́ kí ló wá dé tá a bá wá ń tú fóònù ká wá máa kan sex film. eléyìí bani lójú jẹ́. gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń hùwà yẹ stọ́ọ̀bù rẹ̀ tó bá gbé bọ́ ìṣe fọ́wọ́n ìyá yín rèé ojú wo lọ́wọ́n ìyá yín ó máa gbé káàkiri báyìí ọ̀làjúdé àwa máa bára wa sùn á máa gbé kámẹ́rà á máa tanná sí i. ṣé tó o bá ti ṣèyẹn tán ó tún padà tún wò ní tó o bá wá ń wò ó báwo ló ṣe rí sí.
àwọn olùbọ́lá ọmọ ọdún sí òṣèbọ́lá ó mọ̀ pọ́pọ́lọpọ̀ ìyàwó léèmí ni ó pariwo ẹlòmíì yóò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní pòǹgò ní kọ̀kọ̀ ẹlòmíì gbogbo àwọn obìnrin yóò ti fẹ́ bu wọn onírànù ni wọ́n oníkíní kan ní ìwọ náà mọ irú rẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ ni. gbogbo ala ní kọ̀kọ̀ gbogbo ala láṣìírí àmọ́ ẹ̀yin obìnrin ìṣẹ̀lẹ̀ kan tún máa ń ṣẹlẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín tẹ́ ẹ bá rí tó bá gbé wòwò obìnrin ẹgbẹ́ yín jáde ẹ jọ ń turọ lọ ẹ má bá wọn ṣí ẹ rẹ̀ sẹ́lòmíì ohun tó ti ní lójú ni. ẹ wò ó obìnrin tá à ń wò yẹn ìkan náà ní gbogbo yín ìkan náà ní gbogbo ọkùnrin àbẹ́ ẹrẹ́kùnrin tó ní kóró mẹ́ta rí ni kóró méjì àti ti bí náà ní tìyín náà bọ́lọ́wọ́n bá mi ṣẹ̀ṣẹ̀ dá mi nífẹ̀ẹ́ pé tó rẹ́ni ọ̀wọ̀ nìyí. ikú pa gẹ́gẹ́ ikú pa gbòòní ikú pa gẹ́gẹ́ ikú pa gbòòní ikú pa fọ́ọ̀kan. ṣé wàá rí ọ̀rọ̀ tá à ń sọ yìí. tọ̀gbẹ́ni gìnì yìí lẹ̀ ń sọ àwọn ọmọ wa ní nàìjíríà náà ń dánrú ẹ̀rọ àwọn ọmọléèwé yunifásitì ohun tó ń dánwò ní agbára tó o bá ní kọ́ ọmọ ẹlòmíín lọ léèwé ìyá wa yèyí àṣà mú kí ìyẹn ìṣeun gan ni. ikú pa gẹ́gẹ́. ẹ̀yin òbí ẹ ṣàkíyèsí àwọn ọmọ tẹ̀ ń bí láyé ìsìn yìí. ta ló fẹ́ pa kú ikú pa gẹ́gẹ́. àwọn ọmọ tá à ń sọ yìí tó bá ní kọ́ lọ léèwé alásọyé àwọn ọmọ tí à ń tọ́ ìkọlọ́wọ́n bá mi tọ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́ní kó lọ kàwé yunifásitì ló ti ṣògo rẹ̀ nù. alásọyé ṣé nìbàdàn tó o ti wá lálálẹ́ òun rán àwọn ọmọ léèwé tó ń dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. bẹ́ẹ̀ ni mo máa ń rí wọn. ó máa ń rí wọn. ẹ kódà ẹnìkan ti gbé wọn lójú mi rí mo fọwọ́ bò láṣìírí. alásọyé níta bọ́rọ̀ ìdí má parọ́ jẹ́wọ́ ìwọ ló gbé wọn. èmi kẹ̀ ní àwọn òṣèré. kò sẹ́ni tí ò ṣe gbajúmọ̀ má parọ́ ìwọ ló gbé wọn. èmi kọ́ ọ̀gá èmi kọ́. oya nà káfáàrí rẹ̀ sókè. káfáàrí rẹ̀. alukuranda. ọ̀gá èmi kọ́. mo ti sẹ́ nìkan lọ bẹ̀rí. èyí ọdún bàbá mi yà kó wúwo dé mọ́lá àgbàlagbà yà kó wúwo dé mọ́lá. yàtúndì wọn lọ kó bọ̀ ẹnu kan. ìyá mi ìyá àṣàmúrowó yín ìyá alálùbáríkà. kí tó máa padà bọ̀ sórí ìkànnì yìí lórí ọ̀rọ̀ tá à ń sọ lórí ọ̀rọ̀ arákùnrin bàtásà rògbòdò òbòdò bàdú àwọn obìnrin jogun ọmọ gbogbo àwọn obìnrin kò ń sun kò ń wò kò ń sun arákùnrin ọ̀hún kí ló ń lò náà ṣé panadol ní panadol extra. àtọ̀run wa tálẹ́ǹtì ni. tálẹ́ǹtì ẹ wá wò ṣe ọlọ́run mi dẹ̀ mọ̀ pé bí ṣe ń wo aláṣọyé yìí náà ọlọ́run á fún àyàngbé àyàn ń da tálẹ́ǹtì ọ̀hún fún ọ. àìrọ̀ ọlọ́run èmi ò fẹ́ rú bẹ́ẹ̀. kí ló wí. èmi ò fẹ́ rú tálẹ́ǹtì yẹn. èmi ò fẹ́. kí ló tó ò fẹ́ rú tálẹ́ǹtì yẹn. kì í ṣe tálẹ́ǹtì gidi. kí ló tó ò ṣe tálẹ́ǹtì gidi. àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n bàtàn rẹ̀ ńlẹ̀. gbogbo nǹkan náà wọn sàábé náà wọn ànábì náà kọ́kọ́ náà lọ ṣe tí orúkọ wọn ò fi parẹ́. àkíwá sí orúkọ. èèyàn wà lùjọ́ náà ó ṣiṣẹ́ débẹ̀ ni. ìyún ti wọnú Guinness record orúkọ pé the first man tí kọ́kọ́ bá èèyàn 400 sùn láyé obìnrin 400. ó ayé ń ṣerú ẹ̀ lásọyé ọlọ́run ló mọ tí ó ti kú ọ̀gá. kò bí jẹ́nsà ṣe kò lè kó nǹkan jẹ́nsà kankan fún ẹ sórí ńgbà tí àwọn èèyàn tí wọ́n ní àwọn fẹ́ ṣe records kìnìún kan àbí kìnìún kan book of record tọ́yìn máa ní wọn sóúnjẹ sọmọ kí èèyàn kan sóúnjẹ gbà tó sóúnjẹ sọmọ pé àwọn tó sóúnjẹ yẹn wọ́n pùṣẹ̀ wọn kan sọmọ pé tó kọ́ ṣe wọ́n yìn ìyàn kan náà tó wá ṣe 24 àbí 44 hours alásọyé ìwọ ṣe 500. ǹjẹ́bà sọ náà ní í ṣe ǹjẹ́bà sọ yín lẹ́ni mí. ó ṣe 500 ngbà tí mo sọ pé ọmọ yìí tó lọ gbé wọn ọmọ sukùl ní Ìbàdàn ọjọ́ kìnìún àná ó ní òun kọ́. mo lọ mò ń bọ̀ jẹ́ ká dé ká ìpolówó ọjà wa. Fuminique integrated service. We are always at your service. Fuminique integrated service. We are always at your service.
Fuminik Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Orílere ó sì kan méjì tí mo ṣe wá bíjú pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara alẹ́ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. ànẹ́ni tọ́lọ́wọ́n ọba mi bá ti dá ẹjẹ́ a máa ṣe jẹ́jẹ́ ẹ̀gbọ́n mi Pílíris akúnnáwó ọjọ́ sí agbára ọlọ́wọ́n bá a máa rí nǹkan rẹ̀ bára wa ṣe. àgbáwo ní Pílíris nù ká akọrin àgbáwo ni wọ́n nínú ká ṣe kíni ká produce orin fọ́wọ́n èèyàn èmi àti ẹ̀gbọ́n mi àti wà more than 20 years ago now mo rántí ìgbà náà lọ a kàn máa wọ́ ọ́ọ̀fù lọ ní Pílíris ẹ̀gbọ́n ẹ kú iṣẹ́ ẹ kú ìrọ́jú. ọdún méjì tó wúwà látọ̀ tó ń tàtọ́ ni tòtò gbogbo àforíjì lọ́rùn. àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀. wọ́n ti ní ti. ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ohun ẹlẹgẹ́ nìyí mo bẹ̀ yín. tẹ́ ẹ bá ń rí arákùnrin tó wù yín abẹ́tẹ́ ẹjọ́ ń ṣe lọ́kọ̀láyà. àbẹ́ ẹ̀ náà tó jẹ́ pé boyfriend yín àbẹ́ fẹ́ jíṣu oníṣu jẹ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ́ ẹ bá ti rẹ́ ẹni tó gbé fóònù dání pòun fẹ́ yà yín ẹ wà kẹ́fù. ọmọ ọdún ìsìnkàrẹ bọ́lá wọn nìkan lójú. ṣẹ́rí ìwà yìí ó lè má dojú tẹ̀yìn ẹ̀yin lè má ní tìjú báwo lọkọ tó fẹ́ ẹ̀yin sílé báwo lọmọ tẹ́ẹ̀bì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lórí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀yin ìyá wa nílùú Nàìjíríà arákùnrin gìnì láàrin tá à ń pariwo ẹ jẹ́ ká sọ tiwa ní Nàìjíríà nǹkan tó ọmọ yunifásitì ilẹ̀ wa tó ń dánwò gbogbo ibi tí yunifásitì wà kákàkiri gbogbo Nàìjíríà lọ́wọ́ ọmọ yìí ti ń dán nǹkan yìí wò. wọ́n ń ṣerú rẹ̀ l'Àbújá wọ́n ń ṣerú rẹ̀ l'Èkó wọ́n ń ṣe l'Ógùn stéètì wọ́n ń ṣe n'Ìbàdàn kò síbi tí wọ́n ti ń ṣe. àwọn ọmọ tó ní kọ́ lọ léèwé tó bá di bí aago 9 ṣaago 10 ẹ wà rí wọn tó ń wọ skẹ́ẹ̀tì pínísín. alásọyé sọ̀rọ̀ fún mi bá ń gbé máìkì yẹn sókè lọ́dọ̀ rẹ̀ ń bá. ọ̀gá ṣe tẹ̀lé. nísòro ó ń ka ẹ̀ lára jù ó ti ní òtẹ́ẹ̀lì orí rẹ̀ ti dàlù. ìwọ̀sálẹ̀ lọ́kọ̀ tó ń darí ayé mi ìgbésí ayé mi lọ́rẹ̀ ló wà ìwọ̀sálẹ̀ lọ́kọ̀ tó ń darí ayé mi. ẹ̀yin òbí ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ọba mi ẹ mójútó àwọn ọmọ yunifásitì yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ yìí ló ti ṣògo wọn nù ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ yìí ló ti lò kó ṣe gbogbo ẹni tó ń lò ní òkú
àwọn tó ń gbìyànjú owó ájò póríṣiríṣi nínú ayé. agbára yìí lẹ̀. kò ń ṣe gbogbo ẹni tó ń lò ní ó ya wèrè. kò ń ṣe gbogbo ẹni tó ń lò ní ó gbẹ. tó bá fi nǹkan bọ́mọ ẹlòmíì sùn Isaac ni wọ́n gbà lára rẹ̀. tó bá jù sínú owó kò ní lówó. kókó gbogbo owó àgbáyé kó fi gbé bísínẹ́sì kalẹ̀ fún kò ní rí èrè. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹlòmíì tó lọ léèwé tó bá di wípé wọ́n mú ṣe olóṣòyìn wọn mú mọ́ṣẹ́ ìtọ́ ń ṣe lálàálẹ́ tó ń pè ní ṣé kí n jọba àbí kí ló ń pè wúkọ́ ọ̀pù. àwíjàre tọ́wọ́n ọmọ yìí máa ń sọ ni wípé àwọn fẹ́ ra ìwé àwọn fẹ́ ra ń da òtù ẹlòmíì inú wọn ẹgbẹ́kẹ́gbẹ́ ló sùn débẹ̀ ẹ̀rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì wọn á wàṣọ pélédé wọn á mú búra àwọn fún yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n ọkùnrin ó rí bá ojú rẹ̀ yóò ràn kó ní àwọn bọ̀dá robodò àwọn bọ̀dá gíní tó bá ríro wọn wọ́n ṣe ju 400 lọ. ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣàwàdà ó kàn ń jọ bí àwàdà ni. ọlọ́wọ́n ọba mi ti fún mi lórí ọ̀fẹ́ láti travel lọ sọ́wọ́n ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílùú nàìjíríà wá ń bí. àmọ́ tí mo bá débẹ̀ níbi tí yunifásitì bá wà dáadáa tó bá di ní aago 10 alẹ́ ẹ̀rọ wọn ọmọbìnrin wa àwọn ìyàwó kan tẹ́lù kan fẹ́ lọ́jọ́ iwájú wọ́n ti ṣe wúkọ̀ọ̀pù wọ́n ti bá wọn sùn lórí 20, 30, 40,000 naira. ẹlòmíì inú wọn yóò tún wá fún tiẹ̀ ní upper hand á ní 70,000 ni wọn kàn máa ní ṣe òfààná síbẹ̀ ni. lọ́pàá yẹn gbogbo tí mo máa ṣe ẹ̀bí ṣe kò sínú. lọ́pàá yẹn gbogbo tí mo máa ṣe ẹ̀bí ṣe. lórí ọ̀rọ̀ tí mò ń sọ bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gẹ́ọ̀sì tẹ́ ẹ̀ rán nílé ìwé yìí ṣé ká tún wá rán ọmọ nílé ìwé ká tún wá blame ara wa ni. àwọn ọmọ míì ti ṣògo wọn nà àwọn ọmọ míì ti dòfìfò wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọmọ yìí tí wọ́n mọ̀. oṣù ló ń bá wà sí lórí. ọmọléèwé tí ń sáré owó ọmọléèwé tí ń sáré mọ́tò bọ̀gìnì ọmọléèwé tó ń sáré irun 1.5 million naira gbàwúlọ̀ nílùú ọ́. ṣùgbọ́n tá a bá ṣiṣẹ́ tọ́lá. àmọ́ nílùú èkó tá a wà yìí ìyìn gbọ́dọ̀ máa dárúkọ àwọn àgbègbè kan nípínlẹ̀ èkó ń bí bẹ́ẹ̀ bá débẹ̀ lọ́wọ́ aago 10 ẹ̀rọ àwọn obìnrin àwọn ọmọ tó pé tó o bá pàdé wọn lójú mọ̀mọ́ bó o fẹ́ kẹnu sí wọn gan ẹ̀rọ á sì máa bẹ̀ pé sọ ọmọ yìí ó gbà báyìí sá wọ́n wà léra wọn lẹ̀ wọ́n á ti fún gbogbo ẹ̀ pínpín bra gbogbo ẹ̀ skẹ́ẹ̀tì wọn lòmí à ń ṣí gbogbo ara wọn lẹ̀ kò tẹ́ ẹ̀ ní ìdí tó bá ti rí tó ẹ̀lú wọn gan lọ́wọ́ á máa pè ọ́ tó o bá wá gbé wọn dáadáa tó o bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wà á rí pọ̀ wọn ọmọ yunifásitì ilẹ̀ wa ni àwọn ọmọléèwé àwọn ọmọ tí ìyà ń sáré lórí wọn pé wọ́n á padà jẹ́ èèyàn lọ́jọ́ iwájú àwọn ọmọ ìyá ẹlòmíì máa 12 ló ti ń tata nínú wọn àwọn ọmọ ẹlòmíì nínú wọn bàbá rẹ̀ ń wá kabúkabú ni dáńfó ni bàbá ẹlòmíì ń wà láti sanwó iléèwé wọn àmọ́ wọn ọmọ yìí ò rà túbọ̀ tán wọn ọmọ má pa mí ọmọ má pa mí wò ó tọmọ ò bá ti pààyàn yóò para rẹ̀ ọmọ tó bá gbọ́n tí ò bá para rẹ̀ kò ní pa bàbá rẹ̀ àmọ́ ọmọ tó bá wá ṣe tó gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu òun náà ni ó jàǹfààní tó pọ̀ jù wò ó ọ̀rọ̀ rẹ̀ o kàn wò wípé tó o bá ní 200,000 lákàǹtì tí ó yẹ pé 200,000 yín ló kù lákàǹtì rẹ̀ tó kàn lè pagiri kó o lọ kó fún màmá rẹ̀ pé màmá mi 200,000 tó kù ní àkáǹtì mi ẹ gbà kò rọrùn bẹ́ẹ̀ má jẹ́ ká tanra wa òun ni wípé ohun tó o bá dà ohun tó o bá jẹ́ ìwọ ló jẹ́ èyí tó pọ̀ jù nínú rẹ̀. alásọyé àwọn ìrírí wo lórí nílùú Ìbàdàn ó ṣàlàyé fún wa àwọn ọmọ yunifásitì ìlú Ìbàdàn kò ń ṣe pé àwọn ọmọ Ìbàdàn ni gbogbo wọn bẹ́ẹ̀sì sí àwọn ọmọ míì wá láti Èkó àwọn ọmọ míì wá láti àwọn ìpínlẹ̀ lóríṣiríṣi àmọ́ tó bá ti dé ìlú Ìbàdàn ìwé la ní ọlọ́kà púpọ̀ ọ̀pọ̀lọ̀ wọn mọ́ mú níṣẹ́ ó yá bá wa sọ ìrírí tó rí nílùú Ìbàdàn kò jẹ́ ká gbọ́. lọ́jọ́ kan òòjọ́ kan èmi àti ẹnìkan bá ṣeré lọ sí ibi táwọn ọmọ yìí tí wọ́n máa ń dúró sí
agbègbè àdúgbò bẹ̀ la wà ǹjẹ́ jẹ́ àti ẹ̀ṣẹ̀rẹ̀ lọ kí a lọ wòran bẹ̀. ìgbà tí ọlọ́run ó fi. alasọ yìí ní sọ̀rọ̀ sórí gbogbo nǹkan téèyàn bá máa sọ láyé ìjẹ́rìí ayé ìjẹ́rìí ọ̀run ìjẹ́rìí àlòkìámọ̀ bó o bá ń parọ́ fún àwọn fáǹsì tó ń gbọ́ wa tó ń parọ́ fún mi pé ọ̀gá mi ni má jẹ́ ńlá wọn ṣé o lè parọ́ fọ́lọ́wọ́n ọba mi tó dá ọ. ẹni tó ń parọ́ mọ́ ẹni tó ń pa fún wa wágùn fúùlù sọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ gọ́gọ́ kò sẹ́ni tí ò bọ̀ wí. àjọlọ ni èèyàn kálá tẹ̀lé ní tó. àjọlọ ni. lọ síbi máìkì gbàbẹ̀ yẹn gbàbẹ̀ lọ síbi máìkì. bẹ́ẹ̀nu sí máìkì jẹ́ ń gbọ́. ọ̀gá àjọlọ ni. ẹjọ́ lọ ok kí lẹ wá lọ ṣe. a kàn lọ wo ìrírí ayé lọ wo bí bọ́lọ̀ ṣe ṣẹ̀dá pé kí ni irú tó lọ ń dá sí ilé ayé báyìí tó pọ̀ ó pọ̀. má bínú oníbàdàn kò sí sinimá kò síbi tó ti ń pìlẹ̀ bọ́ọ̀lù. nọ̀gà torí ká lè fi rọ́rọ̀ sọ ni pé irú nísìn mọ̀ pé irú ọ̀rọ̀ tí ẹbí mi pé yóò wáyé so bí bàtà téèyàn ti lọ sí skul lẹ̀ pé ìdánwò padà wáyé so ìdánwò lélẹ̀ láì irọ́ ni. ok nígbà tẹ wá débẹ̀ torí pé ohun tèmi ò rí mi ò lè sọ pé ẹ ṣe ó ṣeé ṣe nígbà àgbà kéèyàn lọ síbẹ̀ tòótọ́ èmi tèmi ń sọ̀rọ̀ yìí náà dáadáa nípínlẹ̀ Èkó ń bí mo ti gba abẹ kọjá mo ti rí wọn dáadáa wàá mi wípé torí pé mo lọ ọbẹ̀ mo wá ṣe o gbọ́ àǹtí bíntíláyé àbíkẹ́ lórúkọ ríṣẹ́lì. kí ló ń tẹ ẹ rí tó jẹ́ wípé ẹ lè fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ bá mi gbẹnu sí máìkì. ọ̀gá mi mú mọ̀ fi orúkọ bo ọmọdébìnrin náà láṣìírí. ó tún mọ orúkọ rẹ̀. bẹ́ẹ̀ ni torí mo mọ̀ dáadáa ó wá ṣọ̀kẹ́ lálẹ́ ọjọ́ yẹn. ok mo ń gbọ́ nísòro ẹ̀yin èèyàn wa nílé lórí ọ̀rọ̀ àgbà ni o àwọn Yorùbá ní ọ̀rọ̀ àgbà bí òṣè lówùrọ̀ àṣẹ lójú alẹ́ àwọn àgbàlagbà náà ló ní pé ó lè ò ní jàgbà kó má ṣe lójú fèrè. tó bá má gbà mọ́ra gbàgbọ́dọ̀. alásọyé ló ń sọ̀rọ̀ yẹ ọmọ mi ni o ó ní nǹkan tóun lọ ṣe ń bẹ̀ yẹn ó ló ṣe òun lójú fèrè ó ní ọmọ tóun bá pàdé tábà tí ń ṣeré láti máa ń ròótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká yàwàdà tó wà nínú ọ̀rọ̀ ikú ẹ jẹ́ ká dùn títọ́ ọbẹ̀ mú. àìbá ẹni yẹ owó táriwo lọ́lọ́fọ́ni onítàrí ìsìn orí lọ. ó ní ọmọ tóun rí yìí ojú ọmọ tóun mọ̀ dáadáa à ń gbọ́ rẹ̀. ọmọ yìí àdúgbò táwọn gbé school àdúgbò táwọn ọmọ school ń gbé ni so ọmọ school náà ni ọmọ tí mò ń sọ yìí like very beautiful girl ládùúgbò tẹ́bárí wọn ni ọmọ tán tó máa ń sọ òyìnbó báyìí bí ọ̀pẹ rẹ̀ bí pàtẹ́lẹ̀ tẹ́ bá ń sọ òyìnbó ni. má fi ọmọ òun ríṣẹ́ má jà fún ọ ní kò lórí à ń gbọ́. mo bá pàdé ẹ lágbájá ẹ̀dùn tiẹ̀ kọ́kọ́ gbà ìgbà tó yá kó bẹ́ẹ̀ ló máa ń jẹ chingan ṣé ìwọ̀n ń gbọ̀ngàn ó bá tún sọ ìbò pé ṣé àwa náà ṣe fẹ́ gbé kinní ni n bá fa ọmọ ìlọ pé ṣáàjà wà jẹ́ ká lọ kápò ń bí tí ẹ̀ máa tẹ̀ bẹ̀rẹ̀ ṣe ṣìnà ọmọ tí ẹ̀ pọ̀ lé ó pé bọ̀ kì í ṣe bí kéèyàn lọ gbé olóṣù àwọn tí ẹ̀ kì í ṣe ṣìnà ọ̀rọ̀ tó bá fẹ́ fàyọ ni pé ńgbà táwa padà délé èmi délé awíkoko lójú ọlọ́rọ̀ ni ọmọ kan tí mo. nísòro ẹ̀yin ará alẹ́ alásọyé rìnrìn àrè pẹ̀lú àbúrò rẹ̀ wọ́n rìn lọ síbi àwọn ọmọ ní wúkọ̀ọ̀pù àwọn ọmọ wo là ń pè lóní wúkọ̀ọ̀pù yìí àwọn ọmọ yunifásitì àwọn ọmọ tí ìyá àti bàbá fún lówó pé kó lọ léèwé àwọn ọmọ tó jẹ́ wípé ẹ̀ ń gbàdúrà wípé tó bá ṣe tán wọ́n á jẹ́ ènìyàn. sọ́nù àti ikú nira o. sọmọ tó ń ṣolóṣó ṣé ìwé tó lọ kà ṣé òwòrè rẹ̀ bí. mọ̀kọ́ tọrọ ìṣe máa ń dùn mí àwa náà ti bá wọn bímọ obìnrin kọ́lọ̀ wọn bá kó bá wa tọ́ wọn. Babátúndé tòsí Babátúndé tó kún bọ̀. tàbí ọmọ òṣà níwà lákàtà bàbá rẹ̀ títí dàárọ̀ dọjọ́ alẹ́ ọlọ́run ló ń ṣàwa náà débi tá a wà yìí àìmọ̀ ibi tá a ti lọ àìmọ̀ oúnjẹ tá a ti jẹ àìmọ̀ ìrìn tá a ti rìn ẹ̀yin òbí ẹ máa gbàdúrà fọ́wọn ọmọ yín dáadáa. Babátúndé ọ̀rọ̀ àgbàrí bọ́sẹ̀
ọmọ tí alásọyé ń sọ yìí wọ́n jọ ń gbé ládùúgbò ni àmọ́ ọmọ léèwé ni ó múṣẹ́ wúkọ̀ ọ̀pọ̀ láàyò ọmọ tí yà ń retí pọ̀ lọ léèwé à ń gbọ́. mo bá pè lágbájá kí ló sún ọ dé ìdí iṣẹ́ tó ń ṣe yìí ẹ mọ̀ pé tí èèyàn bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ yóò mọ bí ó ṣe fi ẹ̀kọ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ tí òfin dàbẹ́ ni pé bóyá èèyàn mọ̀ọ́kì èèyàn. ó ka Lùkùránì fún. mo ti ẹ̀ka fún torí Christian lọ́mọ táwọn wí. ok àmọ́ alásọyé ó ṣà ń jẹ́wọ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ lòun ó ṣà ń dè mí ọ̀gá rẹ̀ mo tẹ̀ ṣe ń dè mí èmi kò ń tọ́ra mi. à ń gbọ́ ẹ̀. ọmọ yìí bá kó ọ̀rọ̀ nǹkan tí wọ́n fẹ́ fàyọ̀ ń bí ọ̀rọ̀ tó wá sọ ni pé ó ní látọjọ́ tí òun ti ń ṣe kinní yìí ó ní tóun bá sọ pé kóun mọ̀ ká ní méní méjì ọkùnrin tó ti súnmọ́ òun ó ní òun ti lose count. lose count ò yé mi bá a sọ lédè Yorùbá. pé òun ò lè sọ pé iye ọkùnrin báyìí ló ti súnmọ́ òun pé òun ò lè ní àkọsílẹ̀ rẹ̀. ọmọ tó ń wí yẹn á tó bí ọmọ ọdún mélòó. ọmọ tí mò ń sọ yá ti tó bẹ́ẹ̀ bí ọmọ ọdún bẹ́ẹ̀ bí like 24 years. 24 Tí dàgbà. years. jọ̀sìn bàbá tún lé mi kò kú mọ́. ẹ̀yin òbí ṣẹ̀ ń gbọ́ ẹ̀yin ìyá ṣẹ̀ ń gbọ́ ọ̀nà wo lágbà tá a fi tọmọ wa. màmá kú o. Ọlọ́run ṣàánú wa alásọyé à ń gbọ́. ọmọ yìí sọ̀rọ̀ sílẹ̀ ó sọ̀rọ̀ sílẹ̀ ilẹ̀ kún gan kò dẹ̀ sí nǹkan kan tó ti lọ náà ní ojú kòkòrò pé èmi náà fẹ́ máa wọ bone straight mo fẹ́ máa wọ baggy jeans kémi náà máa ra wíìgì 200,000 nǹkan tó ti lọ torí táwa bá tẹ̀ rí ní àdúgbò kódà àǹtí tẹ̀lá mọ̀ pé torí nǹkan táwa náà jẹ láì mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó lẹ́gbin lẹ́gbin tó pọ̀. alásọyé ní sọ̀rọ̀. ọ̀rọ̀ mi ò mọ̀ láàyè o. sálárì. bí tó sọ̀rọ̀ dé ń bẹ̀ yẹn ó lẹ́yìn náà máa ń pè láǹtì kọ́lọ́ máa fà àtijọ́ àti mo wá síbi tó nira. sọ̀rọ̀ ọmọ bàbá tún. dẹ̀ mọ̀ pé owó tẹ̀ náà wo owó kọ̀ọ̀pù ni. Bátúndé. tọ́lọ́mù bá máa pín ẹ̀ṣẹ̀ òun kó mọ́jà máa pín sórí ìtẹ̀yìn náà. àmì o àmì o. kò ṣe bá mi jẹjẹ bàbá olówó kò ṣe bá mi jẹjẹ bàbá olówó ìyẹn jọ̀sìn bàbá tún lé mi kò kú mọ́ jọ̀sìn bàbá tún lé mi èèyàn Rasaki ti ń jẹ àgbáwo Rasaki ti ń jẹ àgbáwo ẹ bá wọn kọ sí ní. à ń gbọ́ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí. má bẹ fún yín. bóyá nígbà tó rí pé mo ti mọ bó ti ṣe ń lọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí aṣáà rí pé arábìnrin yìí mo fọkọ̀ bọ̀ láṣìírí ó kó kúrò ládùúgbò. ó kó kúrò ládùúgbò. ó kúrò ládùúgbò. torí bóyá ó rò bóyá ẹnu mi kò bò ó ṣe wèrèwèrè. ẹnu ẹ̀ náà wàá bò náà ló wá ń sọ yìí. èyí fàṣírí sí ọwọ́ agbóhùnsáfẹ́fẹ́ yóò padà fi ṣe programu ìjọ kan ó wà lè mọ̀ dà ọkọ̀ yóò padà fi sọ̀rọ̀. ọmọ burúkú ni ọ́. agbóhùnsáfẹ́fẹ́ lèmi àìmọye àṣírí tí mo mọ̀ tí mi ò ní sọ. bọ̀wá bẹ́ẹ̀ dáná bọ̀wá bẹ́ẹ̀ dáná. ó mọ̀ wípé ọ̀rọ̀ máa ń gbénú inú lọ̀rọ̀ ń gbé ọ̀rọ̀ máa ń mì níkùn àgbà ni. bẹ́ẹ̀ rí náà. gbogbo ohun tá a bá rí kọ́ la máa ń sọ. musa bọ̀wá bẹ́ẹ̀ yín sábùsábù. o gbọ́ má sọ pé torí pé o wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo nǹkan tó o bá rí ló sọ. ọ̀rọ̀ téèyàn sọ tó pàtẹ́wọ́ fún òun lẹ́lòmíì sọ tó gbé débi tí ò fẹ́ o ọ̀rọ̀ ò ní pa wá ọ̀rọ̀ yìí ó là wá ni. ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ṣe rí fídíò arákùnrin gìnì yìí bàǹtàṣà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọléèwé lọ kó fídíò yìí sí ọwọ́ wọn wá fi ṣe sex film ẹlòmíì nínú àwọn fídíò yìí ó ti ń mú káàkiri báyìí pé sórí bí bàǹtàṣà ṣe ṣe yìí irú ẹ̀ lòún fẹ́. àkójáyé gbogbo fámìlì kò ní oko tí oko jẹ́ lọ́jọ́ kọjọ́ fáyé ẹ̀dàgbìn máa ló tọ́ ohun tó yanilẹ́nu jù ni wípé fídíò yìí ọwọ́ àwọn ọmọléèwé ló pọ̀ sí jù. ṣé àwa sọ wípé ọ̀làjú ló ń bà nǹkan jẹ́ ni àbí àwa la kọ́ àwọn ọmọ wa dáadáa àbí ẹ̀sìn ni ò tó fún wa lórílẹ̀‐èdè yìí. lórí ọ̀rọ̀ àgbà mo rí fídíò kan lórí Facebook fídíò ọ̀hún ó ní agbára mi ì mọ̀ báyẹn rí fídíò ọ̀hún ẹ̀yàn ọmọ
ọmọdé kò ń ju bí ọmọ ọdún 8 lọ. ọmọ ọ̀hún èèyàn kan lọ ṣe interview fọmọ ọ̀hún ó wá gbé fóònù rẹ̀ dání wọ́n ní nínú Davido àti Wizkid ta ló láìkì jù ọmọ ọ̀hún wá ń sọ̀rọ̀ kan tó jẹ́ wípé ọ̀rọ̀ òun ò dáa rárá ọmọ ọ̀hún fi lélẹ̀ wípé òun láìkì Wizkid ó wá ní tòótọ́ ni Davido ní followers dáadáa ìyẹn lórí Black App àmọ́ nǹkan tọ́mọ ọ̀hún fi Davido wé ó burú jáì ó fi Davido wẹ́ranko nínú fídíò yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè má lérò àmọ́ ẹranko tó bá ń wo ẹranko máa ń ní èèyàn rẹpẹtẹ ọ̀rọ̀ òun jọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú ni ẹ̀yin tẹ́ ẹ gbé fídíò yìí jáde ṣé kọ́ńtẹ́ǹtì la máa lẹ́yìn ṣe ni àbórí yín sún sẹ́yìn ṣérú ọmọdé yìí ẹ rí wípé ọ̀rọ̀ yìí fídíò yìí ó burú jáì íńtánẹ́ẹ̀tì ń gbàgbé ọmọ tẹ́ ń sọ yìí Davido jẹ́ bàbá tẹ̀ ní Davido jẹ́ fọmọ kékeré ni nígbà tí irú ọmọ yẹn ti ń búrú Davido tó ń sọ̀rọ̀ burúkú fún Davido báyìí tí irú ọmọ náà bá wá dàgbà ṣó máa lépo lójú ta ni ò ní lè sọ̀rọ̀ sí ìyá rẹ̀ dẹ̀ wà ń bẹ̀ bàbá rẹ̀ wà ń bẹ̀ tó ń grant interview bànújẹ́ fún irú ọmọdé yìí. ṣé mọ̀ wípé interview yìí Davido lè gbé ọmọ yìí kì í ṣe pé ọmọ òun gangan ló fẹ́ gbé yóò gbé bàbá àtìyá rẹ̀ yóò sùn wọn sílé ẹjọ́ nítorí wípé nǹkan tí ọmọ yìí fi Davido wé yìí ohun tó burú jáì ni. tó bá jẹ́ pé ọmọ òun jẹ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ tí ìyá àti bàbá tó bí jẹun tó ní bíbí láti lè wọ́n wá bọ́mọ ọ̀hún ṣe sọ̀rọ̀ ẹ mọ̀ pé ìyá tó bí ìyá tí ò lálùbáríkà ni. bọ́mọ ọ̀hún ṣe sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé bàbá tó bí bàbá tí ò lálùbáríkà ni. yóò bá rí bẹ́ẹ̀ ni yóò máa fi Davido wẹ̀rànkò. ṣé tẹ gbẹ́ni ká sọ ni àbí tó gbà. mo ṣe ń rò ẹ̀yin òbí pé ẹ máa tọ́mọ yín dáadáa ẹ̀yin tẹ́ ń grant interview náà ẹ máa ṣọ́ àtiwọ́ tó wọ́n gbé fídíò yìí jáde Davido lè sùn rẹ̀ sí kóòtù. ẹ jẹ́ àmọ̀ kan tá a máa gbé jáde ẹ jẹ́ àmọ̀ wùwọ́ ọlọ́pọlọ ká a máa wò ó ní làákàyè ẹ má sọ wípé torí pé ẹ fẹ́ trendy fídíò tọmọ yìí gbé jáde yóò affect ọjọ́ ọ̀la ọmọ yìí. torí pé Davido ò ní rí fídíò yìí kínú rẹ̀ dùn sírú ọmọ yìí láyé. ọmọ tó dẹ̀ sọ̀rọ̀ yìí kò tí ì mọ ibi tóun ó jẹ́ lọ́jọ́ iwájú kò tí ì mọ̀ bóun yóò padà dolórin ni kò tí ì mọ̀ báyìí òun yóò wá ẹ̀pù lọ sí ọ̀dọ̀ wọn fámìlì Adeleke tọmọ David Adeleke bá ríru rẹ̀ sínú rẹ̀ ó dùn sí. àlùbáríkà bàbá bá yọ̀rọ̀ lọ́wọ́ wa tí mo ní mo lọ sí báyìí sọ̀rọ̀ lọ sí mo fẹ́ sọ fún gbogbo èèyàn olólùfẹ́ mi ilé iṣẹ́ alálùbáríkà kan tí gbogbo àwọn olólùfẹ́ wọn ń lọ sọ́dọ̀ wọn tí wọ́n ń bá wọn dòwò pọ̀. èèyàn bàbá tún gbé mi kúná bàbá o bàbá tún gbé mi kò kúná. Fúnmíník ni mò ń sọ Fúnmíník ilé iṣẹ́ alálùbáríkà tó wà nílùú Nàìjíríà ń bí tọwọ́ wọn ń dé Amẹ́ríkà tó ń dé London tó ń dé Canada kí ni à ń ṣe nílé iṣẹ́ yìí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ lọ́wọ́n ẹrù tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ láti ìlú òyìnbó sọ̀wọ́n fámìlì yín ní Nàìjíríà ìpele iṣẹ́ Júmíník Fúnmíník ìpele iṣẹ́ Fúnmíník lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08135894703 lẹ́ẹ̀kan sí 08135894703
4703. àbẹ́yìn tó jẹ́ wípé nílùú nàìjíríà ń bíbáyìí náà lè fẹ́ ra nǹkan tẹ́ ẹ fẹ́ gbé fúnra wọn. iléeṣẹ́ yìí ló ń tẹ ìjọba nàìjíríà nínú. ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn dòwò pọ̀. gbogbo àwọn olólùfẹ́ wọn ní dúpẹ́ pé ọmọ adékọ́lá bó ṣe sọ bẹ́ẹ̀ náà làbà. ọ̀rọ̀ àgbàlẹ̀tò yìí ètò yìí ń sún síwájú ó ń sún síwájú pẹ̀lú ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọ̀rọ̀ làákàyè tá a fi fọ́wọn ọmọ wa kọ́ fi máa ṣọgbọ́n ẹ bá ń ṣí ètò yìí dáadáa ẹ gbé ètò yìí ẹ jẹ́ kó àwọn ọmọ yín máa gbọ́ torí lórí ètò yìí láti máa ń kọ́gbọ́n lórí ètò yìí láti máa ń sọ àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbálá ayé ọmọ Adékọ́lá lèmi ń jẹ́ o. ọba máa ma fi kàn yóyó. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí Black Cap mo kí yín o. ẹ̀yin tẹ́ ń power tap ẹ̀yin tẹ́ ń fún wa ní coin mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ̀yin tẹ́ ń kọ́mẹ̀ntì lórí Facebook àtòrí YouTube mo kí yín o. ọ̀sẹ̀ bí lábẹ́nu bàbá olómi. ọ̀sẹ̀ bí lábẹ́nu bàbá olómi. àlọ́dún tí ń bọ̀ ẹ jẹ́ àṣẹ dẹ́ẹ́dẹ́ẹ́ gbogbo ẹ̀yin apọ́njúwọ́wọ́ ẹ máa rọra o. gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ lògbà tipátipá ọlọ́wọ̀n ọba mi yóò máa ṣọ́ gbogbo wa. gbogbo ẹ̀yin tẹ́ ẹ léyàn nílùú Nàìjíríà ẹ bá ń ṣí ètò yìí kẹ́ ẹ wá gbọ́. lásìkò December tá a wà ìbò bá fẹ́ wọ mọ́tò wò dáadáa má wo mọ́tò sọ́ọ̀lẹ̀ tó o bá wà ní gáréèjì wo mọ́tò ọ̀hún dáadáa. ọjọ́ Kábírù kápẹ́ ọmọ síta Kábírù kápẹ́ ọmọ síta. àní àsìkò December tá à ń wò yìí nílùú Nàìjíríà oríṣiríṣi nǹkan ni máa ń ṣẹlẹ̀. ìwọ tó o bá fẹ́ travel jọ nítorí Ọlọ́run ọba ò ní jẹ́ ká bọ́dún lọ o. àsìkò yìí àwọn tó yẹ pé wọ́n máa ń gbé èèyàn lọ ṣiṣẹ́ ibi lọ máa ń pọ̀ dáadáa. àní wọ mọ́tò ẹlẹ́jẹ̀ àní wọ wọ́n ń ṣàǹsí o má torí wípé gáréèjì wọ́n ń gbé mọ́tò 1000 sọ́lẹ̀ wá pé tiẹ̀ ní 600 naira wá sáré lọ́wọ́ 600 má ṣe bẹ́ẹ̀ mo bẹ̀ ọ́ ẹ̀mí ò láàárọ̀ gbòó torí Ọlọ́run wò pé ẹ̀mí rẹ̀ ṣe kókó sí ẹ. abẹ́rẹ́ bàbá máyọ̀ kan ó jẹ́ ẹ̀jẹ̀. ẹ̀sọ́ jẹ́ ìyá wa Mercy látòrí Facebook wọ́n ní well done Alujo FM ẹ ṣe gan ni. gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ kàn sí wa nílé iṣẹ́ Alujo FM bẹ́ẹ̀ fẹ́ polówó ọjà yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń wò mí lásìkò lórí Facebook. àwọn ẹlòmíràn ní àwọn orí notification wa nǹkan tó fà ní wípé sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ẹ lọ sórí máàkì kan tí wọ́n ṣe bíi mẹ́ta ẹ kílíkì rẹ̀ ẹ lọ activate notification wa ẹ tàn sílẹ̀ ẹ jẹ́ kó ọ̀nù tó bá ti wà ní ọ̀nù ẹ máa rí gbogbo nǹkan tá a bá gbé wá. gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin náà lẹ sọ wípé ọmọ Adékọ́lá bó o ṣe ń ṣiṣẹ́ tó níyàn fún ẹ ẹlẹ́ẹ̀ láìkí rẹ̀ ẹ jọ ń tọrọ ẹ bá a máa ṣí ẹ lórí programu yìí. a mọ̀ wípé iléeṣẹ́ rédíò kò ní view bí àwọn ará bí àmọ́ mo mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ mi ọlọ́ìfẹ́ mi ó dẹ̀ ẹ̀dẹ̀ láìkí gbogbo nǹkan tí mò ń ṣe yìí gbogbo ètò tá a bá ṣe lórí ìkànnì Alujo FM lórí Facebook ẹ bá wa máa ṣí ẹ̀kẹ́ ẹ bá wa máa wò ó gbogbo nǹkan táwọn ọmọ yín bá dáwọ́lé yóò máa yọrí sí rere. ẹ̀yin olólùfẹ́ mi lórí Black Cap mo dúpẹ́ lọ́wọ́ yín o ọdíà wọ́n dúró rè. ọwọ́ tèmi lórí YouTube mo dúpẹ́ lọ́wọ́ tẹ̀yin náà wọ́n dúró rè lórí YouTube wàláì.
ìyá mi Ọ̀nàbànjọ. ẹ bá wa máa ṣí ẹ̀ dáadáa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ̀ wípé ọmọ Adékọ́lá ohun tá a láà fẹ́ dà náà láti ń dà wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. àwa lè dáadáa bí ò bá ń ṣe tẹ̀yìn olólùfẹ́ wa. ẹ bá wa máa ṣí ẹ̀ kẹ́ ẹ̀ máa wọ̀ wọ́n fídíò wa. Arafa náà mọ́ kánú àlẹ́ à òkè òkè lẹ́ẹ̀ máa lọ. ọmọ Adékọ́lá rèé o. ètò òun ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ jẹ́ ká gbórin díẹ̀ ká tó wá máa dágbére fúnra wa lórí ètò yìí. ọmọ Adékọ́lá lèmi ń jẹ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ ètò yìí pátápátá. ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin olólùfẹ́ mi lórí Facebook, mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ̀yin tẹ́ ẹ padà wò mí nígbà tí n bá kò lórí ìkànnì, mo dúpẹ́ o. ilé kún fọ́fọ́. àrí Victoria, àrí Rachel, bẹ́ẹ̀ náà la rí bọ̀dà Muhammed àti Alásòye bàtà àbíkúrò Bàtàsà. Ọlọ́run ò ní ṣe Bàtàsà o, tí ò mẹ́bí tí ò máa rá mojúlùmọ̀. mo bá ṣerú rẹ̀ Nàìjíríà wọ́n fi ẹkùn náà ni. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí yín o. ó ń ṣe mí bíi kí n má lọ, àmọ́ ẹ jẹ́ ń lọ kí n lè padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Elédùmarè. bí mo ṣe ń lọ yìí, ẹni tó bá ní kí n lọ kí n má dé lọ́jọ́ mẹ́jọ, òun lèmi ò ní dé wá bá o. nítorí wípé àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tọ̀nà, gbọgbọrọ báyìí lọ́wọ́ máa ń yọjú orí lọ. ìní máa pa, ọ̀la máa pa, ẹnu náà ni, ẹnu lẹsẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà. ẹni bá rúbi sí wa, kọ́lọ́wọ́n ọba mi darí ibi sọ́dọ̀ wọn. ẹni bá rore sí wa, kọ́lọ́wọ́n ọba mi da oríire àti ire sọ́dọ̀ wọn. màá jẹ́ kọ́lá o, Ọlọ́run á wọlá ìyá mi tí ò robi sọ́mọ làkejì. àdúrà àyàgà Alásòye má gbìyànjú máa ṣe dáadáa sí ìyá rẹ̀. gbogbo ọmọ tó bá ń ṣe dáadáa sóbì rẹ̀ láyé, ọ̀tá lè pọ̀ o, àmọ́ apá àwọn ò ní ká. apá ayé ò ní ká gbogbo wa. èmi àti bá mi kí n Saheed Òṣùpá lájọ bẹ̀rẹ̀ ètò yìí lẹ́ni ọjọ́ Monday, adẹ̀tújọ́ parí rẹ̀ ní adúpẹ́ fọlọ́run ọba. Síkírù lèmi ń jẹ́ o, Àyìndé ìrìn ọmọ òkúdó ẹ̀gọ́mẹ̀ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ malẹ̀ àfìlẹ̀jà, ọmọ àṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tí òróbìnrin rí bí 20 bí 30, aya wa ń bẹ ńlé o. mo kí o gbẹ̀yìn olólùfẹ́ mi lórí Facebook, lórí Black App, lórí YouTube. mo kí yín wípé tó bá tún di ní ọjọ́ mẹ́jọ láṣẹ Elédùmarè, ẹ jẹ́ ká àtújọ pàdé lórí ètò yìí. ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ á ṣe lọ́jọ́ alẹ́ ní báyìí ó dàbọ̀. kẹgbọ́ ọ̀rọ̀ àgbà rẹ̀ ẹ̀wá gbàgbà kẹjọ kó ọ̀rọ̀ ìṣítí rẹ̀ ọ̀rọ̀ àgbà nítorí lẹ́yìn ládùn ọ̀rọ̀ àgbà nítorí lẹ́yìn ó ládùn ọ̀rọ̀ àgbà ètò tó ń kọ́ ní bá ṣe máa ń hùwà láwùjọ ọ̀rọ̀ àgbà rẹ̀ ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ àgbà rẹ̀ ọ̀rọ̀ àgbà. Fuminique Integrated Service, we are always at your service. Fuminique Integrated Service, we are always at your service. Fuminique Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable.
enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bike delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí oníléré ó sì kan méjì tí mo ṣe wá bíjú pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́mọ́ ṣe kíni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ́ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ́ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá.